ṣé gbogbo wa la rántí Wasila tán ni ó lọ ya fọ́nrán eégún olóòlù nílùú Ìbàdàn. Wasila ti sọ̀rọ̀ ó ní kì í ṣe wípé òun ya fọ́nrán eégún olóòlù gangan, ó láwọn èèyàn tó wà ń bẹ̀ lòun yà. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Wasila. Torí pé àwọn kan ti ń gbé kiri pé olóòdì Wasila ó jáde láyé, ṣùgbọ́n Wasila ó ti ké jáde fúnra rẹ̀. Òun ò jáde láyé o, òun ṣì wà láyé. Kódà ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n mọ̀ nípa eégún olóòlù, àwọn náà máa sọ̀rọ̀ jáde nípa Wasila. Wọ́n ní Wasila wà láàyè, sí nǹkan tó ṣe Wasila. Ó yẹ gbọ́ bó ṣe lọ. Ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí ìtànà Èdè Yorùbá lórí YouTube àti lórí Facebook. Kẹ́ ẹ máa wò wá, kẹ́ ẹ dẹ̀ bá wa tún share káwọn ẹlòmíì kan lè subscribe. Ẹ ṣé gan, Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamour Lady ló kọ tèmi. Ẹ ṣé tẹ́ wò wá, tẹ̀sí ń gbọ́ wa, àjọṣe wa ò ní bàjẹ́. Wasila ṣé wọ́n nu? Bẹ́ẹ̀ ni sà, èmi ni. Ìwọ ni? Bẹ́ẹ̀ ni èmi ni. Wọ́n máa ti gbé kiri pé Wasila ti kú. Àwọn kan ń sọ tiwọn ni, wọ́n máa ṣe ra wọn. Ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. Bẹ́ẹ̀ ni Wasila tọmọ Ṣẹ̀kí. A jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bò wá ní. Ọtí á ṣe é bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fìn sórí fọ́nrán. Dádì mi ọlọ́mọ jẹ́ kára kò bá ní ilé yóò lòlù. Àmọ́ ẹ wo ẹ ṣe bá dúpẹ́. Jẹ́ àṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan, jẹ́ àṣàlàyé moment of clearance la wà yìí láti clear agbọn tó wà nílẹ̀. Torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. Gbogbo ayé ló ń gbọ́ ẹ. Yes sir. Èmi ò ya olóòlù o. Bó ló ṣe ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. Ọjọ́ wo ni ná? Ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdì àtolúsọ̀rẹ̀ méjì. Ọjọ́ ìdẹ̀ ní ilé gan ni mo wà ní nǹkan mọ́ nǹkan yẹn tó ní kẹ́mi ìdílé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. Bí mo ṣe dé ṣọ́ọ̀bù mi ì ṣílẹ̀kùn gan, mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. Bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò Àmọ̀tẹ́kùn wọ́n gbé síbẹ̀. Olólùgbò kọjá níbi tá à ń sọ yìí, olólùgbò kọjá látólú. Bọ̀ fídíò yẹn ni mo wá ṣe. Fídíò àwọn Àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post. Ibi mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n sá delete ẹ̀. Mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan. Bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù. Ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù. Gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́gbà tí mo yà àwọn náà wà ń bẹ̀. Ẹ bá mi sọ fún ẹ. Wasila wà láyé, nǹkan kan ò ṣe Wasila o. Gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kó mọ̀ pé RIP ara wọn ni wọ́n ń gbé jáde o. Wasila wà láàyè, ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. Orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Hakeem. Ẹ ṣé bàbá, ẹ jọ agboolé bo la wà yìí sà. Agboolé Olóòlù ní Òde Ajé Olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. Ẹ ṣé bàbá wa, pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún, báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà? Ṣé Wasila? Wasila bẹ́ẹ̀ ni sà. Last year ó fídíò àwọn èrò olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa, but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí olóòlù máa ń jáde, so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì Agúgù Ìta Mẹ́rin ló máa lọ. So by the time tí olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin, ó wá bọ́ sí fàràdà wọn lórí òkè, ó wá ó ṣe fídíò coverage àwọn èrò olóòlù, orí olóòlù gangan gbé so ti yé, ṣùgbọ́n gbogbo àwọn tó wà ńbẹ̀ ó gbé ato, ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì olóòlù àtàwọn èèyàn yẹn, ó wá gbé lọ sórí TikTok, ó wá kọ sí TikTok pé this is olóòlù at Sokoti area. Àwa rí nǹkan yẹn, ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀. Òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá, but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án, so àyín láti mú kó lé a lọ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńṣẹ̀ yẹn ó fi lọ sí ilẹ̀. tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. Ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí? Ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́, adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tá a fi lè ṣe back up against ẹ̀, ó agree pé lóòótọ́ ló ń ṣe. Ẹ ṣé bàbá wa, a rí i pé fídíò kan náà circulate online bí tí wọ́n ti ń ṣe
ìràpadà àbí kí la máa pè é fún níbi báyìí jẹ létà la wá gbọ́ pé wọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ ọmọ yìí ò kú o. Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé, nǹkan kan ò ṣe Wásílà o. gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kó lọ stop ẹ̀ kó mọ̀ pé RIP ara wọn ni wọ́n ń gbé jáde o. Wásílà wà láàyè, ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. so gbogbo information tẹ́ ń gbọ́ tẹ́ ń lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni. ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn, kò sí nǹkan kan tó máa ṣe mọ́. àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà, wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ́ ṣe mọ́. òun náà dẹ̀ tọ́ ẹnu ààrẹ sọ pé òun ò ní ṣe mọ́. so irú ikú wo ló wá fẹ́ pa sàn ní wọ́n fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbá RIP sórí kinní rẹ̀. kò tí ì kú o. Wásílà ń bẹ láyé, ó ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣe bàbá, kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tẹ́ máa ń wúrú wà yẹn. Wásílà nǹkan ti fún ọ nímọ̀ràn jọ yẹn. ó ní kí wọ́n má dẹ́jà. ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já, pé láyé òun tọdún Olóòlù bá ti ń bọ̀ gan òun ọmọ fi Ìbàdàn lẹ̀, nígbà Olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun. so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi ṣàríkọ́gbọ́n. bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ̀yìn rìn láti bí ìdè sẹ́yìn, ẹni tí ò ní yìnyín ò ní yìnyín. so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe, ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́, ẹni tí ò ní gbà ò ní gbà. kórìí tèmi ọmọ ṣèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣe bàbá wa. lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online torí àgbọ̀ máa fi gbogbo ẹnu sọ tí wọ́n máa ń ní Yorùbá level ṣé Yorùbá level ni ọ̀rọ̀ Olóòlù. kí ni jẹ́ Yorùbá level? ṣe bí kálukú ṣe tí ó jẹ ni kálukú wá nǹkan jẹ ní Yorùbá level. ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòṣà ò kí ń ṣe Yorùbá level o. mọ́ débẹ̀ ni o. tó bá ti ṣe ń èèwọ̀ ẹ̀rọ ni kójú rẹ̀ orí tí ò yẹ kójú ẹ̀ orí. kò sí ti jẹ́ Yorùbá level. tí wọ́n fẹ́ sọ Yorùbá level bẹ́ẹ̀ lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà. mo dáa sọ pé nǹkan yìí èèwọ̀ ni tọ́wá ní Yorùbá level ní tọ́ lọ kọlù. ẹ̀gbọ́n tí ìlú tí wọ́n máa lù fún Olóòlù ni. báwo ni wọ́n ṣe máa lù wá. wọ́n á ní ó dúró dò lélù lóde ó dúró dèṣù ọ̀dàrà. pé wọ́n tó bá dúró dò Olóòlù níwájú tẹ òun dúró dèṣù. ó dúró dèṣù. ó dúró dèṣù. èṣù ó ṣe. yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀. kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ Olóòlù o. mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ fàkátì. ẹ ṣe